Entertainment TV, your #1 birthday arena. Àpáta ewì mo tútù dé ṣe mí dé o. Ọlọ́jọ́ bíi tòní ni mo fẹ́ máa kí. Olóríire ẹ̀dá ènìyàn. Ìkẹ́rẹ́ Èkìtì tí ó sá nílé. Tẹ́ ò bá wá mi, tẹ́ ò bá rí mi. Ọlọ́jọ́ bíi tòní ni mo bá ròde. Tẹ́ ò bá wá mi délé, tẹ́ ò bá mi nílé. Ọlọ́jọ́ bíi tòní ni mo bá ròde. Ọ̀kadèrò Ńkẹ́ ṣó ni mo bá ròde o. Ọlọ́jọ́ bíi tòní ni mo bá ròde. Bàbá David, Bàbá Dorcas, Bàbá Darius. Ọlọ́jọ́ bíi tòní ni mo bá ròde. Ọmọ olówó la fẹ́. Ọlọ́jọ́ bíi tòní ni mo bá ròde. Ayọ̀mídèjì máa wọlé máa rọra. Ọlọ́jọ́ bíi tòní ni mo bá ròde. Àpáta pààrọ̀ ewì dé yájọ́yájú bí òsùn òṣòdo kankéré tí kò lóhun àgbẹ̀mífẹ́wúrẹ́ ẹ̀yàgò ẹ̀bìlà olóríire ẹ̀dẹ́ ènìyàn lèmi fẹ́ máa kí. Ẹ̀dá olówó la fẹ́ máa tì wá Ayọ̀mídèjì. Ìwọ máa wọlé máa rọra òní lọ́dún rẹ òní ti yẹ ọ̀nà ọlọ́dún ní mọ́dún rẹ lọ́dún oyin mọ̀tẹ́ nínú afárá. Ejò lá mọ̀tẹ́ nínú àpá epo ló mọ̀tẹ́ lálárèrè erin mọ̀tẹ́ nínú gbóńlá ẹ̀fọ́n mọ̀tẹ́ lọ́dọ̀. Òní ti yẹ ooo. Olóríire ẹ̀dẹ́ ènìyàn tí mo rí tí mo kápó lápò tí mo kápò lápò tí mo ká pátá lórí àpáta. Ẹ wo olówó la fẹ́ láwùjọ tiwa. Olówó la fẹ́ ọ̀nà ni mò ń kì lọ́wọ́lọ́wọ́ ọkùnrin rẹ̀ tó nàró tó dúró re. Ẹni gbọ́ obìnrin kò lọ́nà tí dòdò wọn bú sẹ́kún wọn níbẹ̀ yóò bá dàsọkọ dandan ni kó sálẹ̀ àwọn. Èmi fúnra lára mi gan tó bá jẹ́ wípé obìnrin ni mí tí mo ti bímọ bíi mẹ́fà tí mo sì ń bẹ nílé ọkọ. Mo máa kó gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà á lẹ̀ máa sì máa bá ọ lọ. Olówó la fẹ́ dúdú bíi kóró sí kúkúrú tí pé kúkú ránṣẹ́ ní kíákíá. Máa wọlé máa rọra olóríire ẹ̀dá ènìyàn. Ìkẹ́rẹ́ Èkìtì ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ó yá máa bá mi ká lọ. Báko lówó la fẹ́. Àwárí mi. Tí n bá Ayọ̀mídèjì o. Àwárí mi. Simply because ó ń fún mi lówó déédéé. Ó tún gbé mi jáde. Tí n bá lówó la fẹ́ o. Àwárí mi. Ọlọ́jọ́ bí o. Ó yá máa bá mi ká lọ. Ìwọ lolówó orí Adérónkẹ́. Bàbá ẹ̀rí Olúwa. Bàbá Wúrọ̀lá, bàbá Ayọ̀mídé. Bàbá dí mẹ́ta. Bàbá David, bàbá Dorcas, bàbá Darius. Ẹlẹ́mọ̀ṣọ́ family lájọlé ti yín ní Ìròkẹ́rẹ́. Ǹlẹ́ o. Ọmọ ọba Dànsákì. Ọmọ ọba oníjàgbógìdì akọkùnrin. Ọmọ àrìbọ̀kan mú kan jìtìdítìdì. Eré ọ̀kínkè lórí adé. Èyí nìlẹ́yẹ tí lọ́nà òrò. Ǹlẹ́ ọmọ wa lálẹ́. Ọmọ wa lọ́rọ̀. Ọmọ wa lágogo mẹ́ta òrọ̀lẹ́. Ọmọ àtibáṣe kẹrẹ dọ́jà. Ọmọ ọmọ ẹ̀tọ́. Ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ mú màálù sọdún ìgbàgbọ́. Ọmọ olókè kan so láti bà. Fòkè ọ̀ dáadáa. Ọmọ òkèrè olókè méjì. Olókè méjì takọtabo. Olóṣùta ọ̀run kẹrẹ ọ̀rọ̀ lẹ̀ ń bàbá òkè. Ọmọ àbágbàmí èyí gbàmí àgbàgbà fíàfí alápá fáàrí. Ọmọ ojú kèé bojú lẹ́rù. Ọmọ ilé ó jẹun ó rèé. Ọmọ ẹkùn ọmọ ẹrùkúlùjì ńlẹ́ ọmọ òkèrè kété oníyànà. Ó sọdún èyí wàá ṣèmí sí bàbá David wàá pẹ́ láyé. Bàbá Dorcas wàá dàgbàlagbà. Bàbá Darius ò ní kú dọmọnù ò ní kú sayanu. Ìwọ fúnra lára rẹ gan ò ní fàìsàn ló bà. Ẹ̀dá olówó la fẹ́ máa wọlé máa rọra òní lọ́dún rẹ. Ọdọọdún báyìí là ń rórógbó ọdọọdún là ń ráwùsà ọdọọdún là ó mọ rí ọtọ ó mọ̀yàn pàǹdà níwájú àbínú ẹni. Àwọ̀ ọ̀rẹ́ mi gidi Ayadéyẹyè àwọ̀ Mercy ọmọláyọ̀ ọmọ ayẹnẹ. Mo kí ọ dáadáa dúdú bíi kóró sí olóríire ẹ̀dá ènìyàn.
àríyáyá ti yá àríyáyọ̀ ní tiyọ̀ iná ní sàyà iná tó nílé àtàlejò wọn á máa fọyàyà tẹ́ ti ẹni ọlọ́jọ́ bí o wàá ṣẹ̀mí ìdí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ ọwọ́ rẹ ò ní kàn sàlẹ̀ àpò ò ní bá wọn táwọ́ ná láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba mi òkè happy birthday to you na and I wish you long life and prosperity tóyìnbó yín bá ṣe tán oyin á padà sínú kókó ogi bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tán á bẹ̀rẹ̀ bòjò á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ti ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí o níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. ṣe ṣáà ń gbọ́ mi bí mo ti ń kéwì mi lọ. àwọn èèyàn gbọ́ ẹbí ó ti kéwì o. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.